Kí ló dé tí gbogbo wọn kún lé wọn bẹ́ẹ̀? Tó bá jẹ́ kó jẹ́ ṣùtọ́ tí wọ́n kú, dáàbò sí kéṣù yẹn ò ṣiṣẹ́ nìyẹn. Mo sọ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́jẹ̀ ni mí, ṣẹ́gun dádé. Mo fẹ́ kí o sọ oore ńlá kan fún mi, kí o yá mi ní bàtà ará ọ̀run bàbá rẹ̀. Èmi tàbí ní ìdílé Kristẹni, kí ló kàn tèmi àti eégún? Gbìyànjú láti gba àwẹ̀ 9 fún ọjọ́ 9. Ṣé o rò pé nǹkan kan ò tí ì ṣe báyìí? Ń gbọ́ kí ló dé? Kí ni òde? Kí ló dé tẹ̀ bínú Ọládé? Ẹ̀yin gbálẹ̀ ẹ̀yin gbàdúró sí. Kó pàgbì. Òkú lẹ́lẹ́jà ń tà. Báwo lo ògùn ẹrù bí bàálù báwù yóò dàbọ̀? Lady ojú yín yóò. Ojú mi pé mo rẹ́rìn. Yeah, I'm rẹ́rìn but go like. Ojú mi pé mo ń ké. Just tears dropping like you recorded. Kábíyèsí Elédùmarè ọba mi òkè, bàbá gbogbo bàbá, bàbá gbogbo bàbá, ọba tó ju gbogbo ọba lọ, alágbádá aná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ìbà fún yín bàbá, ẹ̀yin lọba tí ń gbé náà mi, tí ń gbé bí mímọ́, tí ń gbé bí funfun. Kábíyèsí bàbá 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 bàbá. Gbajúmọ̀ òun lètò tí mo tún mú wá fún yín lénìí. Ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò. Báwo ló ṣe rí? Ṣàlàáfíà ni? Ṣé dáadáa ni? Ó lóko kò dé, ó rodò kò bọ̀, kò ní jẹ́ kankan nu tiwa o. Lágbára lọ́wọ́ Elédùmarè, ìlú Nàìjíríà yìí kò ní bàjẹ́. Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín, àyànfẹ́ yín pàápàá òun ló ń kí yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Gbajúmọ̀. Lẹ́nìí ẹni tó wá bá mi lálejò, mi ò mọ nǹkan tí mi bá tiẹ̀ ṣe bíbí bá ṣe porúkọ wọn. Àwọn yẹn tún wọ́n wọ́ ju ojú lọ. Ibo la wá wọn dé? Ní bá rìn títì, ẹ bá ń gbẹ́ni báyìí wá. Tá bá dọ̀hùn, ẹni yìí ò tí ì wá sórí ètò. Àmì mi náà wá ṣe ṣégè fún wọn. Mo lọ jókòó sẹ́nu ọ̀nà lé wọn báyìí. Tẹ́ ẹ̀ bá tí ì wá sórí ètò, mi ò ní dìde. Wọ́n dẹ̀ jẹ́ mi níhò. Olólùfẹ́ yín, àyànfẹ́ yín, ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀, àwọn ni mo gbé wá sórí ètò. Àwọn wọn tiẹ̀ ń ṣe kísà nídìí iṣẹ́ tíátà. Ẹ wo, mo gbé fún wọn gidi gan ni. Ẹ jọ̀ọ́ kẹ́ má jẹ agbára wa lásìkò. Ẹ jẹ́ kálejò mi kan máa wọlé bọ̀ ní kíákíá.
ẹ káàbọ̀ sórí ètò yìí. Yes ma. Kí ló wá le tó báyìí? Ẹ gbélú yìí mọ́ ni. Ibi náà mo kúkú gbé. Ẹ wò ó ga jù. Akíbọ́lá àwa yín dé. Àwọn olólùfẹ́ yín wọ́n tí ẹ jẹ́ ń gbádùn rárá. Àfi tí n bá gbé yín wá sórí ètò yìí ṣáá ni. N bá ní Olúwa ṣeun. Lọ́tẹ̀ yìí tẹ́ ẹ ti wá yìí. Ó yá ẹ jẹ́ kán béèrè gbogbo nǹkan tó bá máa bí yín. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín tí wọ́n dẹ̀ ń gbọ́ yín báyìí nílé. Mo kí gbogbo ẹ̀yin ará ilé o. Ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin tẹ́ ń jẹ́ kí n máa jẹ́ Ronke Adébísí ọmọ Odusanya. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Ronke Adébísí ọmọ Odusanya. Àwọn ni wọ́n wá bá wa ní àlejò lénìí lórí ètò Gbajúmọ̀. Àǹtí Ronke. Ma. Báwo ni kékeré yín ṣe lọ? Ọmọ ìlú wo ni yín? Àwọn iléèwé wo gan lẹ lọ? Okay. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, orúkọ mi ni Ronke Adébísí Odusanya. Mo ṣe primary school mi ní St. Benedict Nursery Primary School, Akoka, Lagos. My secondary school was FGGC Akure, Federal Government Girls College Akure. Ìyẹn nílùú Àkúrẹ́. Bẹ́ẹ̀ni. Then university mi, Ogun State University lèmi lọ, but nísìnyí Ọlábísí Ọ̀nàbànjọ ni wọ́n ń pè. Ni wọ́n pè. Kí lẹ wá lọ kà ní iléèwé láti lọ? Mass communication. Bí iṣẹ́ tiwa yìí náà. Bẹ́ẹ̀. Báwo ni ìrìn àjò? Ká tiẹ̀ gbà pé nǹkan tí ó fara pẹ́ nǹkan tẹ́ lọ kà níléèwé. Àmọ́ báwo ni ìrìn àjò yẹn gan? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Well, ẹ jẹ́ kí n mú professionally. I started with my boss, my father. I call him my father because wọ́n tó bí mi lọ́mọ. Wọ́n dẹ̀ ti bí àwọn ọmọ tó jù mí lọ dáadáa. Ọ̀gá mi dẹ̀ ni wọ́n, and I respect him very much. Àwọn ni Adébáyọ̀ Salami, mo fi tọwọ́tọwọ́ dárúkọ yín o dáàdi. Ọ̀gá Bello. Ọ̀gá Bello. Mo lọ sí Awada Kerikeri organization. It was owned then by Ọ̀gá Bello, Adébáyọ̀ Salami, Yawero, and Sunday Omobolanle, Mr. Luwe. Happy Luwe. Bẹ́ẹ̀ni. Ẹ sọ èdè wa dáadáa, Gẹ̀ẹ́sì yẹn fẹ́ máa pẹ́ mọ́ kébì ò fi taratara gbọ́. So mo bẹ̀rẹ̀ ní year 2000 lọ́dọ̀ wọn. Àtìgbà yẹn a máa ń ṣe auditions. Tán bá fẹ́ bóyá kọ story kan, kọ script kan. Àwọn pé okay nínú àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ recruit. Ta ló feel pé ó lè ṣe, tó máa dà wá sí pápá, wọ́n máa ṣe audition fún wa. Nínú ibẹ̀ náà ni ó pé okay aníṣẹ́ kan tí a fẹ́ ṣe ọmọ kékeré la fẹ́ lò. Èwo nínú yín ló lè kópa nínú ẹ̀ dáadáa. Wọ́n máa test wa then ẹni tó bá pass. Wọ́n á lò. So bí mo ṣe bẹ̀rẹ̀ díẹ̀. So after that, nígbà yẹn mo rántí pé Ọ̀gá Bello fẹ́ shoot movie kan gbà yẹn tí title ẹ̀ ń jẹ́ Bàbá Ọlọ́gbà. Bàbá Ọlọ́gbà. So I was lucky enough to have been chosen. Wọ́n mú mi. So èmi ni mo ṣe ọmọ Bàbá Ọlọ́gbà gbà yẹn. So lẹ́yìn ìgbà yẹn, so mo rántí ọjọ́ yẹn mo wà nílé. Lẹ́yìn tá parí Bàbá Ọlọ́gbà. Àwọn ìgbọ́n mi méjì kan pè mí, Báyọ̀ Tìjání àti Hafiz Eniola. Wọ́n ní ìgbà yẹn mi tí màá jẹ́ Flakky. Wọ́n ní Ronke Ako ló máa ń pè mí. Ronke Ako bolo wa mo ní mo wà nílé. Nísinsìnyí bye. Ó yá kó gbogbo ẹrù ẹ. Palẹ̀ mọ́ ẹrù bí aṣọ bí 30 kó máa bọ̀ ní wá bá wa ní Ìkòròdú. Mo ní kí ló ṣe? Ló fẹ́ ṣiṣẹ́ ní ẹ máa bọ́ sínsìn. Mo ṣe kó gbogbo ẹrù mi sínú travelling bag ńlá kan ni mo wá gorí ọ̀kadà mo àgbèrò sórí. Mo wá lọ bá wọn bí tí wọ́n wà. So mo wá rí producer yẹn, ẹni yẹn wá jẹ́ Ronke Odusanya. Ronke Ojú ni ẹ̀gbọ́n mi yẹn jẹ́. Wọ́n wá ní ṣé ọmọ tá à ń sọ náà ni ṣọmọ yìí ni torí kò tẹ̀ ń jẹ́ Ronke lásán mo ti láìkẹ́ bó tún wá ṣe bíi tèmi tó ṣe lọ́nà òkè ó tiẹ̀ ti dà òun náà ló máa ṣe kò sí ọ̀rọ̀ méjì ń bẹ. Àwọn amú mi lọ rí gbogbo àwọn ọ̀gá tó wà ń bẹ mú kúnlẹ̀ mú kí gbogbo wọn ní ṣé wọ́n lè fẹ́ ṣe pé no problem. So kí ni àkọlé eré tẹ́ lọ ṣe ń gbà yẹn? Ó sá lọ. Bóyá ẹ̀rọ ti kà tó parí. Title movie Òṣèdí Mo dá láyọ̀. Mo dá láyọ̀. Title movie Ronke Odusanya a.k.a tí wọ́n ṣe ń gbà yẹn. So bí wọ́n ṣe gbà mí tọwọ́ tẹsẹ̀ náà nìyẹn tí mo tún kópa nínú eré yẹn. So subsequent time mo ṣáà máa ń ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́. Ó tún wá ní ẹ̀gbọ́n mi kan. Àdùnní mo máa ń pè wọ́n bọ̀, her name is Faithia Balogun. So àwọn náà wá ní Flakky Ronke ló máa ń pè mí gbà pé Ronke Ako wá o. Oníṣẹ́ kan tí mo fẹ́ lò ẹ fún. Tó bá ti di star láti ara fíìmù yìí. Á jẹ́ pé má bínú o lè di star mọ́. Nítorí pé iṣẹ́ yìí ó yẹ kó gbé ẹ ó ní weight. So ó depend lè bí ìwọ náà bá ṣe fi akitiyan ṣe.
ni ó máa determine bóyá ó máa gbé àbí kò ní gbé. Mi ò dẹ̀ nọ́nà méjì ju àdúrà náà lọ. Mo ṣàgbàwé mo gbàdúrà mo ní Ọlọ́run jọ̀ọ́ o tẹ̀lé mi lọ ṣiṣẹ́ yìí o. Gbogbo nǹkan tí bá ṣe mi Olúwa gbà fún mi o. And mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I give God the glory today because orúkọ náà ni wọ́n sábà máa fi ń pè mí nsìn. Title movie náà jẹ́ Flakky Ìdìdòwú. So òun ni most people máa fi ń pè mí ní Flakky. Ibẹ̀ ni náà bíjẹ́ yín ti jáde. Ṣé rántí ọdún tẹ́ ṣe eré yẹn? 2007. Nígbà náà. Lẹ́yìn ìgbà yẹn, Ọlọ́run tún ràn mí lọ́wọ́ through ọ̀rẹ́ mi kan. She's a known person. She's very popular. Her name is Ronke a.k.a Jennifer. Mo tún wá opportunity láti kópa nínú film ẹ̀ tí àkọlé ẹ̀ ń jẹ́ Jennifer tí mo jẹ́ Becky ọ̀rẹ́ ẹ̀ nínú movie náà. Ọlọ́run tún gba gbogbo ògo lórí movie náà. Ó tún pò kìkì ara ẹ̀ nínú ayé mi. Táwọn èèyàn tún máa fi ń pè mí because some people call me Flakky, some people call me Becky. Becky. So èyí tó bá bọ́ sí ẹnu àwọn èèyàn náà ni wọ́n fi ń pè mí. Olúwa ṣeun. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Ronke, lórí ètò yìí abala oríṣiríṣi ló wà. Abala kan a yà sílẹ̀ fún ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín níbi tí ààyè ti wà fún wọn láti béèrè ìbéèrè tí wọ́n bá fẹ́ bi yín. Abala yìí òun là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ńkọ́? Ó ti yá. Ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Àyìndé. Mo ń sọ̀rọ̀ láti Maryland. Ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ó jẹ́ Flakky Ìdìdòwú. Ó jẹ́ ẹni tá a gba tiẹ̀ ń gbòòrò gan. Then question tí mo ní fún wọn ni pé kí náà ní fún wa fún 2015. Kí náà ń pòpọ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́dí àmọ́. Ẹ gbọ́ kí lẹ̀ ń pòpọ̀ lọ́wọ́lọ́wọ́. Ó dá o fún àǹfààní Madam Ọpẹ́yẹmí tí wọ́n bi mí níbéèrè. Ní tí mò ń pòpọ̀ lọ́wọ́, òun ni tọ́lọ́run ti pòpọ̀ fún mi ní ọdún 2015. Tó jẹ́ pé tó bá máa manifest ẹ̀yin gan máa mọ̀ pé nítòótọ́ Ọlọ́run ló pòpọ̀ fún èmi láti ṣe. Olúwa ṣeun. Ẹ jẹ́ àtúpadà síjú abẹ. Orúkọ mi ni Azeez. So àwọn tèmi máa ń pè mí ní Puff Daddy. So onípàn ni ibi tá a wà láti ń sọ̀rọ̀ ìṣó èmi dẹ̀ mo jẹ́ nǹkan tí mo like Yorùbá movie gan. So Flakky Ìdìdòwú mo like ẹ̀ máa ń gbádùn movie ẹ̀. So mi dẹ̀ tó wá rí pé ó tún jẹ́ nǹkan tó wà active. So iṣẹ́ a máa ń gbádùn ẹ̀ gan. So like maybe you should just keep it on like that. So a gbádùn ẹ̀ ṣàmù. Ẹ ṣáàmọ̀. Wọ́n lẹ ṣáàmọ̀. Àmọ́ náà ni. Àwọn olólùfẹ́ yín ni ẹ tán fẹ́ gbóríyìn fún yín. Kí lẹ ní sọ fún wọn? Mr. Azeez láti Onípan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi Ọlọ́run á túbọ̀ máa nífẹ̀ẹ́ yín náà. Àmín. Ẹ túbọ̀ máa wo Gbajúmọ̀. Àmín. Ẹ máa rí àwa olólùfẹ́ yín bẹ́ẹ̀. Ẹ ṣé, ẹ jẹ́ àtúpadà síjú abẹ. Orúkọ mi ni Mary Adéyẹmí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí Flakky Ìdìdòwú. Mo dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n ń pè wọ́n ní Flakky Ìdìdòwú. Bó tilẹ̀ jẹ́ pé ẹ ti ṣàlàyé ẹ̀ Bẹ́ẹ̀ni. ní ìbẹ̀rẹ̀ ètò, bóyá kẹ́kọ̀ọ́ tí ẹ̀yàn náà ní díẹ̀díẹ̀ fún wọn. Ó dáa fún àǹfààní Madam Mary tí wọ́n béèrè pé kí ló dé tí wọ́n fi ń pè mí ní Flakky Ìdìdòwú. Title movie kan tí ẹ̀gbọ́n mi tí wọ́n jẹ́ Faith Abalogun tí wọ́n jẹ́ producer ní Flakky Ìdìdòwú tí mo wá jẹ́ main character nínú ẹ̀. Èmi gangan ni mo jẹ́ Flakky Ìdìdòwú yẹn. Nínú Ìdí eré tí wọ́n fi yẹn. ń pè mí ní Flakky Ìdìdòwú ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Ronke, gbogbo ẹ̀yin olólùfẹ́ Flakky Ìdìdòwú, àbí ẹ̀yin olólùfẹ́ Afusa, àbí Becky, ìtẹ́ bá fẹ́ pè wọ́n nú ẹ̀. Ṣé yìí ní ìbéèrè àbí oríyìn tẹ́ fẹ́ gbé fún wọn? Ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín. Ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí. Àǹtí Ronke, wọ́n yìí máa padà wá sórí ètò yìí, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni mà. Wọ́n á dẹ̀ wá dá yín lóhùn gbogbo ìbéèrè. Ẹ̀yin náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan. Tẹ́ bá ń gbọ́ nǹkan kí nǹkan nípa wọn, ẹ tẹ́tí kẹ́ máa wo ètò yìí. Gbogbo ẹ̀ pátápátá ni wọ́n á dá yín lóhùn. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Adékúnlé Adégbìtẹ̀. Gbajúmọ̀ ni ètò, ètò ní Gbajúmọ̀. Tí ẹ bá fẹ́ máa gbọ́ nípa ìgbésí ayé àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀, orí ètò yìí ni kẹ́ ẹ máa wá kí ẹ máa wò. Mo ń sọ fún yín pé tí ẹ bá ń wò, gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n bá wá síbẹ̀ ẹ máa mọ bí ìgbésí ayé wọn ṣe ń lọ. Ètò ní Gbajúmọ̀, Gbajúmọ̀ ni ètò. Àǹtí Ronke, abala míì tá à ń lọ nísìnyí. Abala tá a fi ń dá ara wa ní ẹ̀kọ́ ni. Abala yìí là ń pè ní ṣó láyà. Mo láyà. Ẹ tẹ̀ ìdùnnà, kí ló dé tí n bá béèrè ìbéèrè tí gbogbo èèyàn ṣe? Kí ló dé? Atọkùnrin àtobìnrin ṣe.
lédè Yorùbá tí wọ́n bá léèyàn láyà ẹ̀hún ni náà. Àbí ó dó ṣe ẹ̀yin náà láyà ẹ̀gbọ́n mi. Kò tó ti yín. Àjọ láyà ni. Èmi tún yìí ń bọ̀ lẹ́yìn tí yín. Abala ṣó láyà òun ni a wà báyìí. Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú ṣùkú iwájú èmi àti yín yìí. Ẹ ní àǹfààní àti mú 3 ń bẹ̀. 3 tẹ́ bá mú yẹn òun ni máa bí yín. Ẹ dẹ̀ máa dá àwọn olólùfẹ́ yín lóhùn nílé. Ṣó ti yá? Ó ti yá. Mẹ́ta ni kẹ́ mú. 2, 3. Ṣé ẹ̀yà ẹ kó mẹ́tẹ̀ẹ̀ta wá. Èmi ni jókòó. Èmi á kà fún yín láì gbowó. Wọ́n mí kọlẹ̀. Ó tó bẹ́ẹ̀. Ìbéèrè ìkejì tó jẹ́ àkọ́kọ́ tí máa kà fún yín. Wọ́n ní ìgbàjà òkú kì í bá òkú wọ̀sà. Kí ni ìgbàjà òkú? Ìgbàjà òkú kì í bá òkú wọ ìsà. Bẹ́ẹ̀ni. Ìgbàjà. Ìgbàjà òkú. Kí ni ìgbàjà òkú? Ìgbàjà òkú. Ogún òkú. Ogún kọ́. Ogún kọ́. Aṣọ. Aṣọ. Irú aṣọ wo? Báwo ló ṣe rí? Ìgbàjà òkú. Ìgbàjà òkú. Aṣọ tán fi wé òkú. Kì í ṣe aṣọ tí wọ́n fi wé òkú. Aṣọ tán wọ̀. Mo mọ̀ pé aṣọ ni. Okùn ni. Tí òkú bá kú, wọ́n máa fi sọ sínú ilẹ̀. Ohun tí wọ́n bá ti gbé òkú sí inú kòtò, wọ́n á yọ. Ìyẹn ni wọ́n á fi ní ìgbàjà òkú kì í bá òkú wọ̀sà. Ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì. Wọ́n ní ọdẹ tó bá tọdẹ ó gbọ́dọ̀ ní ìlàsà tó dájú. Kí ni ìlàsà? Ọdẹ tó bá tọdẹ. Ó gbọ́dọ̀ ní ìlàsà tó dájú. Ìlàsà. Kí lọdẹ máa ń lò? Ìbọn. Bẹ́ẹ̀ ṣe wojú mi yẹn ó dàbí ẹni pé ẹ fẹ́ kí n sọ fún yín ni ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ mọ̀. Ìbọn ni irinṣẹ́ ọdẹ nìyẹn, ìbọn ni. Irinṣẹ́ ọdẹ ni ìbọn. Bẹ́ẹ̀ni, ìbọn ni. Àti Rónkẹ́ gbà kan wọ́n ṣì kan. Mo gbà kejì náà àfúwé. Ẹ gbà kan ẹ ṣì kan. Ẹ jẹ́ àwọ̀ bóyá ẹ máa gbà kẹta. Ìbéèrè kìíní tó wá jẹ́ ìkẹta tí mo máa kà fún yín. Kí ni Yorùbá ń pè ní ìdàrọ? Ìgbà míì wọ́n á ní tó o bá jù mí lóko màá jù ọ́ ní ìdàrọ. Kí ni ìdàrọ? Ìdàrọ. Mo tún ti yànnà náà fún yín díẹ̀. Tó bá jù mí lóko màá jù ẹ́ ní ìdàrọ. Oko náà ni. Ìdàrọ dẹ̀ ní bàbá oko. Kì í ṣòkò. Àwọn kan báyìí tí àwọn ni wọ́n máa ń lò. Àwọn alágbẹ̀dẹ. Àwọn alágbẹ̀dẹ. Irin. Irin kọ́. Iná. Iná kọ́. Ògúlùtù. Àǹtí Rónkẹ́ ẹlẹ́ẹ̀mọ́. Ẹ ní sùúrù mo mọ̀. Ọ̀dà màá dúró. Ìdàrọ. Ìdàrọ. Àwọn alágbẹ̀dẹ dẹ̀ ló ń. Àwọn ni mo gbà. Ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń ṣẹ̀dá ẹ̀. Irin ni. Ìdàrọ. Ẹ̀rún irin. Mo sọ pé irin ni ẹ̀dẹ̀ ní irin kọ́. Irin.
kì í ṣe irin o. èdè ṣàlàyé dáadáa mo ní pé irin torí pé mo sọ lọ́dọ̀ fún yín alágbẹ̀dẹ. èmi mo dárúkọ àwọn tó ń lò fún yín o. ẹ láwọn tó ń ṣe báyìí ẹ dárúkọ èmi ni mo sọ pé tẹ bá gbọ́ alágbẹ̀dẹ. àwọn tó ń ṣe báyìí táwọn wo ni. àwọn èèyàn ń kilẹ̀ náà. ọdẹ náà ọmọ sọ ayé nǹkan o. wọlé. ẹ̀dá dámọ̀ irin ni. ẹ̀rún irin òun ni wọ́n ń pè ní ìdárọ̀ tí àwọn alágbẹ̀dẹ tí wọ́n ń lò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ àǹtí Ronke abala yìí kì í ṣe fún pé èmi mọ̀ ìwọ ṣí ẹ̀bùn ńlá ni kò ní nǹkan ṣe pẹ̀lẹ́bùn bí kò ṣe pé ká fi máa dára wa ní ẹ̀kọ́. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. àǹtí Ronke abala ijó la fẹ́ wọ̀ báyìí ẹ̀ túmọ̀ jó ọmọ ìyá àjọ ò mọ̀ jó. jáàmù lẹgbẹ́ wáyé. ṣé lóòótọ́ bó bá ṣe wù yín ní kẹ́ ẹ ṣe àwọn kan máa ní bó o lè jó ṣàrọ̀rà má mi bó o lè jó ṣàrọ̀rà má èmi dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ jó ẹ jẹ́ bá ń gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ ajó. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ́jó. ẹ̀yin ni gan mọ́jó jù mí lọ. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ́jó gbogbo ìtẹ́ ìdálẹ̀ fún mi yìí nǹkan ijó wa kọ́ ni ijó ta jó tán sí nísìnyí talent tó kọ́. mo mọ̀ wọ́n dáadáa mo ti bá wọn pàdé lójú agbo dáadáa ní pàtì wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Yínká Ayéfẹ́lẹ́. kí ni wọ́n pe àkọlé àwo yẹn? ojú yìí bá padà yéé. Gratitude. èmi ní kẹ́ wo ń bọ́lẹ̀ tún wò. náà ni ṣé mi ò gbà ni. ẹ gbà. mi ò gbà. ẹ gbà. wọ́n pè ní aspiration. aspiration. ẹ ti fẹ́ sọ. mo fẹ́ sọ ìyanu mi náà ti mà ṣe o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ẹ tó máa lọ àǹtí Ronke mo fẹ́ kẹ́ ẹ gba àwọn ọ̀dọ́ tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe kẹ́ ẹ gbà wọ́n nímọ̀ràn kẹ́ ẹ dẹ̀ fi àsìkò yẹn náà kẹ́ ẹ fi dágbére fáwọn olólùfẹ́ yín. lákọ̀ọ́kọ́ náà kò sí nǹkan tó burú nínú pé kéèyàn fi èèyàn ṣàwòkọ́ṣe àmọ́ tí èèyàn bá ti gbẹ́kẹ̀lé èèyàn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe jù níjọ́ tí ẹni yẹn bá ṣe àṣìṣe ó lè mú kí ọ̀dọ́ yẹn kó fàsẹ́yìn nínú nǹkan tó ń wò níwájú kò sí nǹkan tó burú gẹ́gẹ́ bí mo ṣe nínú kéèyàn fi hàn ṣe àwòkọ́ṣe àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara we all make mistakes and if someone is your mentor tẹ́ni yẹn bá ṣe àṣìṣe ó ṣeé ṣe kó mú ìfàsẹ́yìn bá ọ̀dọ́ yẹn so màá sọ wípé ní àkọ́kọ́ náà kí a máa wo Ọlọ́run gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wa he is our author and the finisher of our faith tí a bá fi Ọlọ́run ṣe aṣíwájú wa a máa tọ́ wa ní ọ̀nà tá a máa rìn so kò sí nǹkan kan tó burú ní ká fi hàn ṣàwòkọ́ṣe ṣùgbọ́n ká fi Ọlọ́run síwájú ohun gbogbo. ká fi Ọlọ́run síwájú ohun gbogbo. àǹtí Ronke
láti ilé-iṣẹ́ tó ṣe agbátẹrù ètò gbajúmọ̀ ìyẹn April Ventures Limited àti láti ọ̀dọ̀ Mojola Olúwa Textiles alájà shine tí gbogbo èèyàn mọ̀ sí Dúpẹ́ Cosmetics wọ́n ní pé ká fún yín ní àwọn ẹ̀bùn yìí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. tó mo dúpẹ́ lọ́wọ́ April Ventures àti alájà shine pé ọwọ́ yín á máa ròkè o Ọlọ́run á túbọ̀ máa bù síṣẹ́ yín o iṣẹ́ yín á ní ìlọsíwájú á dẹ̀ fi ọwọ́ rẹ̀ sẹ́yìn lágbára Ọlọ́run inú wa jọ máa dùn nínú ọdún yìí á dẹ̀ gbélé ayé ṣeun rere. Thank you very much. ẹ̀yin olólùfẹ́ Gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí àmọ́ mi ò ní fi yín lẹ̀ láì jẹ́ kó máa yé gbogbo wa pé ẹ jẹ́ ká ní ìfaradà ẹ jẹ́ ká ní ìforítì tí sùúrù tó bá kọ̀ títí tí ò sí òkúta jìnnà ṣe rí tó bá pẹ́ tó bá yá ìtò rẹ̀ á níyàtọ̀ lẹ́nu gbogbo nǹkan kí nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí wa nílé ayé yìí ẹ jẹ́ ká gbà pé àtọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ọba òun ló máa bá wa bẹ̀rẹ̀ òun ló dẹ̀ máa bá wa parí ẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín èmi ọmọ yín olólùfẹ́ yín Adédoyin Kúkọ̀yí mo ń dágbére fún yín pé láyọ̀.